ẹ̀yin èèyàn mi, ẹ ṣáà ti rí arábìnrin tó wà ní ojú àwòrán yín yìí. Ìròyìn arábìnrin yìí ló ti ń lọ sókè sódò lórí àwọn ìtàkùn ayélujára àti orí íńtánẹ́ẹ̀tì. Arábìnrin yìí ó ti sọ̀rọ̀, ó sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó jẹ́ wípé a kò lè mú wá síbí torí YouTube guidelines. Ìdí tí a ò lè fi mú wá síbí nìyí. Arábìnrin yìí ó ti sọ̀rọ̀, ó ní boyfriend òun ló bá òun wí, ó ní boyfriend òun ló bá òun wí o. Ó ní lẹ́yìn ìgbà tí arákùnrin náà tí a kò mọ orúkọ rẹ̀ ló ní lẹ́yìn ìgbà tí ó bá òun wí tán, ó ní wíìgì tó wà lórí òun yìí, ó ní ó tún padà rà á fún un wípé kí òun má bínú. Ṣùgbọ́n ojú tó lẹ̀ mọ́ra yìí, báwo la ṣe máa ṣe é? Báwo la ṣe máa ṣe ojú tí ó lẹ̀ mọ́ra yìí tí ó fi ya fọ́tò? Ó ní bí òun ṣe ya fọ́tò yìí, ó ní torí wíìgì náà lòun fi ya fọ́tò kóun lè fi prove àwọn ará ayé rọ́ǹgì wípé ọkọ òun ó maltreat òun. Ó ní boyfriend lásán ni, ẹ̀yin èèyàn wa. Ǹjẹ́ ó yẹ kí boyfriend lásán kí ó máa na ìyàwó rẹ̀ báyìí, ìyàwó àfẹ́sọ́nà rẹ̀? Ǹjẹ́ ó yẹ kí ó máa nà ọ́ báyìí? A ò lè sọ òyìnbó ní orí ètò yìí torí wípé YouTube guideline ó máa gbé wa ní wípé à ń sọ àwọn nǹkan tí ó tọ́. Ṣùgbọ́n ẹ̀yin tí ẹ gbọ́ Yorùbá lára àwọn audience wa, ǹjẹ́ ó yẹ kí ọkùnrin kí ó máa maltreat obìnrin rẹ̀ báyìí? Ǹjẹ́ ẹ rò pé ó yẹ kí ó máa nà ọ́ báyìí? Kí ni ẹ lérò? Nǹkan tí ẹ bá lérò, ẹ tẹ̀ sí comment section. Àti wípé ǹjẹ́ ẹ tún rò wípé ó yẹ kí arábìnrin yìí kí ó ya ara rẹ̀ kí ó gbé sí orí ìtàkùn ayélujára rẹ̀ báyìí kí àwọn èèyàn kí wọ́n máa gbé e sókè sódò? Ǹjẹ́ ó yẹ kí ó ṣe bẹ́ẹ̀? Nǹkan tí ẹ bá lérò, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ó dìgbà.